Hello, ẹ̀yin èèyàn mi. Ó ga o. Àwọn aṣebi àṣírí wọn máa tú ni. Àwọn tó ń fẹ́ ni fẹ́ rere, Ọlọ́run máa tú náà àṣírí wọn. Tẹ́ ẹ bá gbàgbé, ṣé mo sọ fún wa? Àbí mi ì sọ, àbí mo kàn, ṣé mo ti sọ̀rọ̀ yín fún wa ṣá? Pé ẹni tó sọ, inú àwọn ọmọ ọ̀dọ̀ Naomi tó lọ fẹ́ fún Tádéníkáwò ní poison jẹ ní ọjọ́ birthday ẹ̀. Wọ́n ní ṣàìdédé ṣá ni Tádéníkáwò wà lọ́dọ̀ bàbá ẹ̀. Wọ́n wà nú agbo, wọ́n ti múra fọ́mọ, wọ́n ti ṣiṣẹ́ mọ̀ wípé ọmọdé ò lè ṣe kó má ṣiṣẹ́ ọmọdé. Ó ti dìde lẹ́gbẹ̀ẹ́ bàbá ẹ̀. Ìyá ẹ̀ dẹ̀ ti wọnú agbo tí ń jó. Ọmọ yẹn dẹ̀ ṣe sunkún lọ sọ́dọ̀ ìyá ẹ̀ nìyẹn. Pé mọ́mì. Ìyá ẹ̀ ní kí ló ń ṣe ẹ́ tó ń ké, kí ló dé? Lọ jókòó sọ́dọ̀ dádì ẹ̀ náà. Ó ní nǹkan tó ń pa òun lẹ́kún. Ẹ mọ̀ pé ọmọdé. Ó ní ṣe ni méèdì yẹn. Bó rí pé bóyá ìyẹn ló máa ń fún wọn lóúnjẹ. I don't know. Wọ́n ní ṣe ni wọ́n ló ní kóun wá jẹun pé ó force òun láti jẹun pé lòun ò jẹ. Lòun fi ń ké. Ó lóun ò jẹ, òun ò jẹ, òun ò jẹ. Ọmọ yẹn kẹ̀dẹ̀ rí ẹ kúkú mọ̀. Tẹ́bí ò bá pa ọmọ ó kan lè dédé sọ pé kọ́mọ wá jẹun. Ó wá lóun ò jẹ kò jẹ náà nìyẹn. You can't force. Sọ́gbà tó fẹ́ force ọmọdé, thank God ẹ̀mí mímọ́. Ó já ọmọ yẹn gbà lọ́wọ́ ẹ̀. Ọmọ sunkún lọ bá yẹ. Mọ́mì. Ọmọ ọ̀dọ̀ yẹn lòun fẹ́ fún òun lóúnjẹ. Òun dẹ̀ lòun ò jẹ, òun ló ń pa òun lẹ́kún. Ó lè fi force, ó ti force ọmọ yẹn ò dẹ̀ fẹ́ gba oúnjẹ lọ́wọ́ ẹ̀. To God be the glory fún yẹn. So bí ìyá ṣe wá wọ kúrò ní inú àgbo pé kí ló wá lọ bá. Oúnjẹ wo ló fẹ́ lọ fún ọmọ yìí? Bí Naomi ṣe fura nìyẹn. Oúnjẹ fífọ́ọ̀sì wọ́n máa ń force ọmọ yẹn. Ní ààfin tó bá dáàfin, Ashley náà máa ń force ẹ̀ kó jẹun. Mariam náà máa ń force ẹ̀ kó jẹun. Tó tún ní bẹ́ẹ̀dì tó fẹ́ fún òun lóúnjẹ. Ìyá ẹ̀ wá ní nǹkan ti bẹ̀rẹ̀ o, nǹkan fẹ́ ṣẹlẹ̀ o. Ó nídìí o. Bó ṣe lọ bá méèdì ń gbọ́. Kí lọmọ yìí ṣe fún ẹ? Wọ́n ló fẹ́ fún lóúnjẹ. Kí lóúnjẹ wo ló fẹ́ fún? Ìwọ bá mi fún lóúnjẹ tẹ́lẹ̀. Ṣé o ti máa ń feed ẹ̀? Mi ń gbóúnjẹ, mi ń gbóúnjẹ fún ẹ. Pé kò feed ẹ̀. Èmi máa ń feed nǹkan mi. Wọ́n ní Naomi ló máa ń feed ọmọ ẹ̀. Kí màmá wà ń bẹ̀. Kí màmá ṣe fún ọmọ lóúnjẹ àbí àwọn tó lè fún ọmọ òun lóúnjẹ nìyẹn. Kí lòun ń ṣe? Kí ni iṣẹ́ tóun gbà tóun máa sọ pé kí méèdì máa fún ọmọ òun lóúnjẹ? Ó ti ń fún lóúnjẹ tẹ́lẹ̀ ni. Kí ló fa títè ní ó ló ń wò pàkópàkó? Naomi wá ní ìfura dé, ara ti fu Naomi. Before you know it, everybody. Wọ́n ní màmá ti débẹ̀. Kí ló ń jẹ? Àbúrò Sími. Àbúrò Naomi náà ti débẹ̀. Ń gbọ́ oúnjẹ wo ló ń fún ọmọ ẹ̀? Kí ló ń jẹ tó ń fún Tádéníkáwò? Ìwọ ló ń feed ẹ̀ tẹ́lẹ̀ ni. Ó dá jẹ́. Ó yá jẹ́. Ó yá máa jẹ́ olóhùn jẹ. Jẹ́ oúnjẹ yìí tó bá jẹ́ pé ó nídìí. Kí ló dé tó fi fọ́mọ yín lóúnjẹ? Ó jẹ́ pé ìfura ti dé. Wọ́n ní Naomi ò tiẹ̀ fẹ́ sọ pé kí kábíyèsí tẹ̀ wọ́n ti parí ọ̀rọ̀, wọ́n ti pariwo. Ó lóhùn jẹ. The next day ó dẹ̀ gbóúnjẹ yóò lọ dà sí dọ̀sọ́. Wọ́n rò pé bí ó fẹ́ lọ jẹ́ ní kìnìún bẹ́ẹ̀ tí Naomi ṣàmọ́ pé Naomi ò lápọn. Bó ṣe lọ sọ fún kábíyèsí nìyẹn. Ó dàbí pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ o. Wọ́n ní kò pẹ́ kò jìnnà kábíyèsí kan sáré dé. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní wọ́n wá bá tí Simi ń bá wípé wọ́n ní kò jẹ oúnjẹ yẹn. The next day ó dẹ̀ lọ dànù. Kábíyèsí ni pé ilé ìkọjá. Bó jẹ́ pé wọ́n ti rán iṣẹ́ kan, iṣẹ́ burúkú kan. Kí ló dé tó ń fún ọmọ yín lóúnjẹ? Ṣé ìwọ ló máa ń fún lóúnjẹ tẹ́lẹ̀ ni? Ṣé wọ́n ti gbóúnjẹ ọmọ yẹn fún ẹ rí pé kò feed ẹ̀? Ṣé ìyá ẹ ti fún ẹ lóúnjẹ Tádéníkáwò kò fún ẹ? Ṣé Tádéníkáwò sọ fún ẹ pé kán tó múra fún pé kò tí ì jẹun? Ṣé ó sọ fún ẹ pé bí ń pa òun? Àṣé iṣẹ́ tó ń rán. Wọ́n ní wọ́n rán iṣẹ́ yìí, ó ní kò sẹ́ni tó rán wọn. Kí ló fi sínú oúnjẹ? Ó ní kò sí kankan. Kábíyèsí ni wá o. Òun máa gbéná wojú ẹ̀ sìn. Tóun bá pọ̀ ọlọ́pàá sí ẹ̀, ṣé o mọ̀ pé wàá rọ́ọ̀tì sínú jéèlì, sínú sẹ́ẹ̀lì. Wọ́n ní ṣe ló ń wò pàkó pé láíláí kò sẹ́ni tó rán pé kò sí nǹkan kan tóun fi sí. Ó dà kí ń dé tó jẹ oúnjẹ yẹn. Before you know it, kábíyèsí àwọn ọlọ́pàá ti dé, wọ́n ti gbé. Wọ́n ní àtìmọ́lé ló wà láti ìjẹta. Àná ló ṣẹ̀ṣẹ̀ wá jẹ́wọ́. Wọ́n lánàá ló jẹ́, mo ṣẹ̀ṣẹ̀ gbọ́, àlejò lè ń ṣẹ̀ṣẹ̀ gbọ́.
mo ní kí n tún gbé yẹn wá fún àwọn èèyàn wa kó tún gbọ́ bó tún ṣe ń lọ. Torí kò ní dáa ká máa rí àṣírí àwọn ẹlẹ́yà wọ̀nyẹn, àwọn èèyàn burúkú wọ̀nyẹn, àbáṣírí ká má sọ fún yín. Kí gbogbo wa ká fi máa ṣàríkọ́gbọ́n. Kẹ́ mọ̀ wípé ìjà orogún kò ń tọ́ bọ̀rọ̀. Orogún ikú ni. Wọ́n ṣà ń wá bí wọ́n ṣe fẹ́ ṣe Naomi léṣe. Wọ́n ti ní àwọn fẹ́ kí Naomi. Pé tó bá ti rí Tádéníkáwò mú, Naomi ò ní final say mọ́. Kábíyèsí náà ò ní final say. Bó máa sá lọ rábírábí, Naomi máa sá kúrò lọ́dọ̀ kábíyèsí. Ẹ̀tẹ̀ mi mímọ́ ò ní gbà fún wọn. Torí ẹ̀ ní àṣírí wọn. Gbogbo bọ́n ṣe ń plan ẹ̀ làṣírí ń tú. Gbogbo bọ́n ṣe ń plan ẹ̀ ní Ọlọ́run ń ba ìmọ̀ òkùnkùn jẹ́. Wọ́n ní òun ni àṣírí obìnrin yẹn wá tú lánàá. Wọ́n náà sọ wípé nígbà táwọn ọlọ́pàá tó ti fẹ́ gba ẹ̀mí lẹ́nu ẹ̀, wọ́n ní ṣe ló wá jẹ́wọ́ pé Mariam ni. Ó ní Mariam fún òun lówó. Ó kò gbọdọ̀ sọ. Owó tó sọ fún òun kò gbọdọ̀ sọ pé torí ẹ̀ lòun ò ṣe tètè jẹ́wọ́. Pé kí kábíyèsí. Wọ́n ló kọ́kọ́ sọ fún kábíyèsí nínú kí kábíyèsí tó pọ̀ ọlọ́pàá. Pé kí kábíyèsí kúkú lé òun dànù. Pé bẹ́ẹ̀ tí òun ò ní sọ. Torí owó tí Mariam san fún òun pó pọ̀. Ó ti ní òun ò gbọdọ̀ sọ. Pé òun yẹn ó dáa. Pé so Mariam ni. Mariam yìí kan náà dẹ̀ ti kìlọ̀ fún. Nígbà tó fi kidnap Tádéníkáwò ti last one yẹn. The last one tó kidnap Tádéníkáwò. Tó jẹ́ pé Gọ́vnà Adélékè ló gba ọmọ yẹn kalẹ̀. Tí ò bá jẹ́ bó ṣe track àwọn tó kidnap Tádéníkáwò. Nígbà yẹn, gbogbo mi rò pé ó ti ju 2 months lọ. Nígbà yẹn tẹ́ ẹ bá gbàgbé. Kí wọ́n ní àwọn alálẹ̀ àwọn ṣìráàní wọn tó sọ wípé wọ́n ti kìlọ̀ fún Mariam. Pé tó bá tún attempt láti tún ṣe bó fẹ́ ṣe jàǹbá fún Tádéníkáwò tó fẹ́ rí sí Tádéníkáwò tó ń wá ìpalára Tádéníkáwò àti yẹ. Wọ́n ní tí nǹkan bá ṣe pé kò tiẹ̀ lè ṣe Tádéníkáwò. Pé tó bá tún tamper pẹ̀lú Tádéníkáwò. Pé àwọn ọmọ ẹ̀ mẹ́ta máa lọ sí. Wọ́n náà ti kìlọ̀ fún. Wọ́n ní ọmọ mẹ́ta ló bí aṣẹ̀gbọ́n ni. Pé ọmọ mẹ́ta ló bí. Pé àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta kan máa lọ sí. Tí nǹkan bá lè ṣe Tádéníkáwò. Pẹ̀lú gbogbo wàhálà tó ń fi Naomi àti kábíyèsí ṣe. Pẹ̀lú ọmọ kékeré tó ṣe ìwà níyè jẹ́jẹ́jẹ́ tó ń fẹ́ kí ọmọ yẹn kó fi rọrùn. Ìrọ̀rùn lọ́mọ máa fi lórí ayé ẹ̀ lágbára ẹ̀jẹ̀ Jésù. Tó ń disturb ọmọ yẹn. Wọ́n náà ti kìlọ̀ fún un. Wọ́n ní àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn máa lọ sí. Kóhun gan kó tó mọ ibi tóun gan máa bá rẹ̀. Gẹ́gẹ́ bá ṣe gbọ́. Wọ́n lóhun ni Mariam tún lọ gbé ìgbésẹ̀ tó tún lọ fún ọmọọṣẹ́ Naomi ní poison pé kó lọ fún Tádéníkáwò. Kábíyèsí ṣé ó tán àbókù torí ẹ̀ ní ìgbà tó ti kìlọ̀ fún tán. Tí a ti lérò pé bóyá ó máa gbọ́. Torí ọmọ ègbé kò ní ṣaláì ṣègbé. Ọmọ iná kò ní ṣaláì kó sínú iná. Ọmọ bẹ́ẹ̀dì orí bẹ́ẹ̀dì tó bá gbé sí orí bẹ́ẹ̀dì ó máa wá sílẹ̀ ẹlẹ̀ náà ni. Kábíyèsí wá ń fojú tẹ́ńbẹ́lú. Ẹjọ́ ìṣẹ́jọ́ kábíyèsí. Bẹ́ẹ̀ tiẹ̀ Naomi òun là ń sọ pé kí Naomi kó dúró gírí. Kí láàyè sọ? Gbogbo oríṣiríṣi prophecy tó ń wá lọ́tùn lósì nípa ìkìlọ̀ tó ń kìlọ̀ fún Naomi nípa ọmọ ẹ̀ Tádéníkáwò. So gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wa, wọ́n ní ó ṣẹ̀ṣẹ̀ jẹ́wọ́ lánàá pé ìyẹn ọmọ ọ̀dọ̀. Pé Mariam òun ló rán níṣẹ́ tó fún ní poison pé kó fọ̀ sí ọmọ yẹn láti jẹ. Olúwa ṣeun adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Sẹ́yìn èèyàn wa mo ní kí n gbé wá sí etí gbọ̀ wá. Ṣèbí kábíyèsí náà rí.
ká wá wo nǹkan tí kábíyèsí tún máa ṣe. Ẹ̀mí mímọ́ á lo kábíyèsí, agbára ẹ̀jẹ̀ Jésù á lo kábíyèsí. Ọlọ́run oníṣẹ́ àrà, oníṣẹ́ ìyanu á lo kábíyèsí láti mọ what to do this time around. Torí anytime tí wọ́n bá ti ṣẹ̀, kábíyèsí náà ló tún máa fojú fò dá. But this time around, k'Ọlọ́run kó dìde togotogo, kó dìde tìjàtìjà, kó dìde nínú agbára ẹ̀, kó wá kún kábíyèsí lọ́wọ́ láti mọ nǹkan tó máa ṣe fún. Wọ́n ní ìka tó bá ṣẹ̀ lọ́ba ń gé. Nǹkan tó máa ṣe fún Mariam, kí Jésù kó kọ́ wọn láti mọ̀ ṣe. Kí Ọlọ́run Olódùmarè kó kọ́ kábíyèsí láti mọ̀ ṣe. Bóyá kí wọ́n rán Mariam níṣẹ́. Ọlọ́run ní kó gbògo. Olúwa ṣe ìfẹ́nú ẹ̀ fún wọn nípa agbára ẹ̀jẹ̀ rẹ̀. Jésù Olúwa wa. Amen. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Mo ní kí n gbé wá sétí gbọ́ yín. Torí tí n bá tún sọ eléyìí, ẹ̀ṣẹ̀ ni. Mi ní máa sọ gbogbo àwọn ọ̀rọ̀ dídùn tẹ́ máa gbé tí yín máa gbọ́ nǹkan dídùn títí ayérayé. Agbára ẹ̀jẹ̀ Jésù. Inú yín ò ní bàjẹ́, inú tiwa náà ò ní bàjẹ́. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ ayọ̀ ní ojoojúmọ́, nígbà gbogbo, lọ́jọ́ gbogbo. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ bá share, kẹ́ bá like, kẹ́ bá subscribe. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. A dúpẹ́ o. Bye.